Wasiu Ayinde àṣẹ 40 years on stage tẹ́ wá àṣẹ tún dé nǹkan mọ́ra ni ẹ máa gbọ́ wòtòwòtò. Fídíò méjì mo mú wá fún yín lénìí. Alákọ̀ọ́kọ́ ni wípé K1 The Ultimate ó máa apologize fáwọn ọmọ Yorùbá. A mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ láàrin President Bola Ahmed Tinubu ọ̀rọ̀ ẹ̀wẹ́kẹ̀ ni, ṣùgbọ́n ó tàbùkù bá ìṣẹ̀ṣe àti culture àti ìlànà ọmọ Yorùbá láti rí ẹni tó bá ju ni lọ fín ká tún máa fi hàn. Bola Ahmed Tinubu, olóyè Bola Ahmed Tinubu, olórí orílẹ̀-èdè Nàìjíríà, ó deserve apology lórí ọ̀rọ̀ yìí. Ọmọ Yorùbá náà sì deserve apology nítorí pé fídíò tí wọ́n rìkọ́ọ̀dù yìí ó ṣeé ṣe kí olóyè Bola Ahmed Tinubu má mọ̀ ń pa ẹ̀. La ṣe sọ wípé a fẹ́ kí olóyè K1 The Ultimate kó tọrọ àforíjì lọ́wọ́ President Nàìjíríà àtàwọn ọmọ Yorùbá. Kò sẹ́ni tó kọjá àṣìṣe. Ọlọ́run ní jẹ́ ká ṣìṣe o. K1 The Ultimate ẹ̀ ní ṣìṣe, ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀, ẹ̀ dẹ̀ ní ṣìrìn. Gbogbo ohun tó ń danú nǹkan yóò ní bàjẹ́. Èyí tó bá kù díẹ̀ káàtó, Ọlọ́run Lédùmarè á bá mi túnṣe fún yín. Ẹ jẹ́ wọn mọ́ o. Àsìkò tẹ́ ẹ sì wà yìí, ẹ pẹ́ fún wa o. Ẹ rí bá ti ṣe, ẹ rọ̀nà gbégbà. Ìyẹn dúró bẹ́yìn àwò gédéǹgbé. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ mú wá fún yín òun ni ọ̀rọ̀ K1 The Ultimate náà. Arákùnrin kan ló jáde tó tẹnu àbùkù ọ̀rọ̀ yìí pọ̀ lórí ọ̀rọ̀ K1 The Ultimate. Kí ni tó ṣẹlẹ̀? Ẹ bá mi wo fídíò yìí. Ṣé ó yẹ kán gbé arákùnrin yìí ni àbí kí ni kán ṣe? Ṣé òótọ́ ni tárákùnrin yìí sọ ni lórí fídíò yìí nípa K1 The Ultimate? Ẹ bá mi wo fídíò yìí o, ẹ bá mi wo fídíò yìí. Ẹ̀yin ọmọ Yorùbá, kí ló dé tá à ń bara wa jẹ́? Ẹ wá 40 years on stage ẹ wọ aṣọ tí Wasiu Ayinde ẹ wọ aṣọ tó wọ ẹ̀yin fáǹsì mi. Àṣàtàrẹ òun ni Wasiu Ayinde tó sínú aṣọ. Ẹgbẹ̀jì ní ìnà ẹ kú lọ dá babaláwo lẹ̀kẹ́ máa ṣe awo kámọ̀ paláwo ní. Ẹ wo aṣọ yẹn ẹ lọ wo. Ẹ wo aṣọ yẹn ẹ rí pé ó ní ìlà láti ẹ̀yìn ọrùn délẹ̀ báyìí dé gbogbo òdì. Atare ọkọ̀ atare ọwọ́ ni kò ṣà mẹ́sàn-án òun lọ kó sínú ẹ̀. Wàláì kí nìdí tó fi jẹ́ pé tí gbogbo àwọn ọmọ bá ti wá báyìí àbí kó jẹ́ pé inú kitchen ló ti máa bá yín? Kí lẹ fi ṣe? Ó jẹ́ pé inú kitchen ló ti máa bá yín. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ pè lọ́mọ inú olórin tó jẹ́ pé kitchen ló ti máa bá yín. Ẹ sọ àṣírí tó wà ńbẹ̀ tó fi jẹ́ pé inú kitchen ló ti máa bá yín. Sọ àṣírí tó wà ńbẹ̀ a fẹ́ gbọ́. Ẹ káàbọ̀. Ṣé rí wípé ilé ayé yìí ilé ayé tó lágbára ni. Ìbàjẹ́ ènìyàn sì rèé kò dáṣẹ́ Olúwa dúró. Platform wa yìí a wá láti bà ẹnikẹ́ni lórúkọ jẹ́. A sì wá fún violent kankan, a wá fún jà kankan lórí platform yìí. In tó bá ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá òun là mú wá fún yín. Fídíò yìí ni mo ṣalábàápàdé ẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí mo ní kí n mú wá fún yín. Kí ni K1 The Ultimate tún ṣe fún yín? Ibo ni K1 The Ultimate ti ṣe ẹ̀yin ọmọ Ádámọ̀, ẹ̀yin ọmọ adáríhunrun? Ìdájọ́ ẹnìkan ò sí lọ́wọ́ ẹnìkankan, ọwọ́ Ọlọ́run ọba ló wà. Ẹ̀wọ̀n arákùnrin tó ń sọ̀rọ̀ yìí, tí K1 The Ultimate bá gbọ́ fídíò yìí tán bá wá lọ fọlọ́pàá gbé àbí táwọn DSS gbé, a máa wá sunkún, a máa bẹ̀bẹ̀. Níbo lógún ti wá fárákùnrin tó ń sọ̀rọ̀ yìí? Kí ni tó ṣẹlẹ̀? Kí ni tó ń ta lára? Ta ló rán ẹ níṣẹ́ sí K1 The Ultimate? Kí ni tó ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé adúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí ló ń sọ, ló ń blaspheme K1 The Ultimate? Kí ni tó dé? Kí ni tó ṣe fún yín gan? Ìdájọ́ ẹnìkankan bí mo ti ṣe ń sọ kò sí lọ́wọ́ anybody, ọwọ́ Allah ló wà, ọwọ́ Ọlọ́run ọba aláwùrábí ló wà. Ẹ fi K1 The Ultimate ẹ fi lọ́rùn sílẹ̀. Ẹ gbọ́dú adúrú ọ̀rọ̀ bàtàbàtà tó arákùnrin yìí ń sọ. Ó pe K1 The Ultimate, ó pè lólóògùn. Ó ló ní tó máa ń wọ̀ sí abẹ́ aṣọ. Ó lóríṣiríṣi òògùn tó máa ń wọ̀ sí abẹ́ aṣọ, tó máa ń gbé aṣọ agbádá wọ̀, tó máa ń wọ̀ bí ìtẹ́lẹ̀. Ó láwọn aṣọ òògùn ìtẹ́lẹ̀ tí máa ń wọ̀ bí atare tí máa ń wọ̀ kó tó di pé ó wọṣọ. Ibo ló ti rírú eléyìí?
ìjọ rí àmì ìdánilójú wípé tó bá dé court of law tó fi lè proof wípé òótọ́ ni tó ń sọ. ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á máa ṣọ́ ń tà ń sọ, ẹ jẹ́ á máa ṣọ́ ìwà tá ń wù. Kí la fẹ́ gbà nínú ìbanilórúkọ jẹ́? Kí la fẹ́ bà nínú gbogbo bá ṣe ń bà yàn lórúkọ jẹ́? Wọ́n ní ọjọ́ tó bá dàkún àti banilórúkọ jẹ́, ìjọ náà gan la bà ọjọ́ kanlẹ̀. Bí èèyàn bá ṣe ń tí òdà tó bá kù díẹ̀ káàtó, ẹ lè pàkíyèsí ẹ̀ sí. Ọ̀rọ̀ tárákùnrin sọ yìí, gbogbo tó sọ pátápátá, kí ni tí K1 The Ultimate, kí ni tó ṣe tí òdà tó wà ń bẹ̀? Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wo fídíò yìí, ẹ bá mi wo fídíò yìí dáadáa. Àwọn ò ní gọ sẹ́yìn ìkà, a sì ní gọ sẹ́yìn irọ́. Bó bá ṣe rí gangan òun lá sọ. Wọ́n ní bó bá ṣe rí ni ó wí, bó bá ṣe rí ni ó wí. Àlá kì í bọ ọmọ lẹ́rù kó má lè rọ. Bó bá ti rí ni ó wí, bó bá ti rí lèmi ó wí. Ìtàlákùnrin ṣe sí K1 The Ultimate, ó tó kí wọ́n lọ gbé e, ó tó káwọn ọlọ́pàá lọ gbé e. Tí wọ́n bá gbé irú eléyìí ò ní ṣẹlẹ̀ àìbá ṣẹlẹ̀ mọ́. Mo rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ á dẹ́kun àti máa bà yàn jẹ́. Láàrin ẹbí lẹ́yìn ará, láàrin ọ̀rẹ́, ẹ jẹ́ á dẹ́kun àti máa bara wa jẹ́. Gbogbo tó ń kálukú bá ṣe ẹ fílẹ̀. Ìdájọ́ ń bẹ fún gbogbo ìwà tá a bá wù pátápátá lórílẹ̀ ayé yìí. Àtẹni tó ṣe rere, àtẹni tó ṣèkà. Ìjọ tá a bá kú á kẹsàn wà tá a wù. Ẹ fi K1 The Ultimate, ẹ fi lọ́rùn lẹ̀. Gbogbo tó bá ṣe pátápátá ẹ yáfi ẹ̀ fọ́lọ́run ọba. Ìdájọ́ rẹ̀ ò sí lọ́wọ́ yín. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, pàtú fídíò yìí òun là ń ṣe yìí. Tí K1 The Ultimate bá ṣe nǹkan tí ò dáa, ẹ jáde kẹ́ ẹ sọ fún, kẹ́ ẹ sọ bí tó bá ti kù díẹ̀ káàtó, nítorí pé èèyàn kì í wà kórí ọmọ mi. Ibi tó ti kù díẹ̀ káàtó fún K1 The Ultimate, a ti sọ fún wọn. Mo sì mọ̀ pé bàbá máa ṣàtúnṣe. Mo bẹ̀ yín, mo rọ̀ yín ni o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ á dẹ́kun àti máa banijẹ́. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ẹ jẹ́ á dẹ́kun àti máa bàyàn jẹ́. Mo rọ̀ yín, ẹ bá mi pín fídíò yìí kó kan K1 The Ultimate lára. Arákùnrin tó ṣe ìwà bàjẹ́ yìí, mo fẹ́ kí àwọn ọlọ́pàá lọ gbé e. Opinion tèmi nìyẹn o. Èèyàn tó bàjẹ́ tó fi dórí level yìí, ó ti pọ̀ jù. Ìyẹn náà pè ní blasphemy, ìbanilórúkọ jẹ́, nítorí proof láti proof ẹ̀ nílé ẹjọ́. Mo fẹ́ ká gbé ìgbésẹ̀ kí irú eléyìí má lè bá wáyé mọ́. Ọ̀rọ̀ tó sọ yìí kì í ṣe allegation. It was not alleged. Wọ́n allege ẹ̀, ó sọ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ ó mọ tó ń sọ ni. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, mo fẹ́ kí wọ́n wá arákùnrin yìí, ìwà àbàjẹ́ tó wù yìí, kán jẹ́ kó mọ̀ wípé èèyàn kì í ṣe bẹ́ẹ̀. Tó bá dijọ́ mi, irú ò ní surface, irú ò ní wáyé lórí ẹ̀rọ ayélujára mọ́. Bàbá wa K1 The Ultimate, a kí yín o. Ẹ kú ara fẹ́ra kù tìyá yín. Ọjọ́ àjìnà síra o. A rí yín pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ọ̀rọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Àtẹ̀yìn náà, conversation yín, a fẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe. Ẹ apologize fún ọmọ Nàìjíríà àti fún president. A mọ̀ wípé aláwàdà yín, ọlọ́wẹ̀kẹ́ yín ni president Nàìjíríà kó tó ti pọ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. A mọ̀, ṣùgbọ́n n tà ń sọ ni wípé kò yẹ kẹ́ ẹ gbé sí orí ẹ̀rọ ayélujára. Oríṣiríṣi táwọn èèyàn mọ̀ rò lórí ọ̀rọ̀ yìí, oríṣiríṣi nǹkan làwọn èèyàn mọ̀ sọ. Wọ́n ní bẹ́ẹ̀ bá wọ́n lọ sọ pé tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ kan ní Nàìjíríà, kò síjọba tó fẹ́ gbé yín nítorí pé ẹ mọ olóyè Bọ́lá Ahmed Tinubu rí, tí ò sì rí bẹ́ẹ̀. Abẹ̀yìn àrọ̀ yín, ẹ ṣàtúnṣe. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bá mi pín fídíò yìí fún tilé toko kí wọ́n rí wípé nǹkan ń ṣẹlẹ̀. Bó bá tún ṣe ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti nílẹ̀ Yorùbá, a mọ̀ mú wá fún yín. Ó dàbọ̀. Ire o.